ẹ̀kalẹ́ àti wa káàbọ̀ sí orí ètò ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa ẹ̀wà ṣírò ibi tí a gbé ṣàlàyé fúnra wa ìwé ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. So ibi tá a dúró sí ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ni polynomials. So eléyìí tí a dẹ̀ ṣàlàyé àwọn òfin polynomials méjì tí ọ̀jọ̀gbọ́n fẹ́ ká dìmú lára rẹ̀ òun náà ni tí a ń pè ní kíni o reminders theorem àti factors theorem. tẹ́ bá gbàgbé tí reminders theorem sọ òun náà ni pé tó bá jẹ́ pé kíni o tó bá jẹ́ pé f of x mi tí n bá divide ẹ̀ pẹ̀lú x minus a ó ní kí n má dára mi láàmú reminder mi mọ̀ jẹ́ kí ni o f of a so ti yí wa báyìí. So tàbá dẹ́ ṣì gbàgbé bákan náà wẹ̀ factors theorem ní pé tí reminder mi bá ti lè jẹ́ 0 so ti yé mi wá so a jẹ́ sí pé kí ni o a jẹ́ sí pé x minus a yóò mọ̀ jẹ́ factor of f of x. tẹ̀bá dẹ́ ṣì gbàgbé nínú àwọn tá a fẹ́ ká dìmú so òun náà ni kíni o òun náà ni àwọn nested form bá ṣe lè kọ́ polynomial ní nested form. eléyìí náà ni ọ̀nà tí ó gbà rọrùn láti jẹ́ pé a ṣe kíni o láti lè wá tí polynomial kan mọ̀ jẹ́ ní pọ́ìntì kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ kákan fún wa ní function wa kákan fún wa ní function of x so ó jẹ́ x raised by 3 plus 2x squared plus 5x plus 3. So a ní láti gbélé sí nested form kò dé rárá. So ohun tá a ṣe òun náà ni pé kí ni o a kọ́kọ́ wò pé bóyá wà ní títò so tí ó bá sí ní títò a tó ní descending order láti ibi tó ti pọ̀ láti power tó pọ̀ dé power tó kéré. Ṣùgbọ́n nígbà táǹtó lọ́wọ́ àmọ́ fúra o pé bóyá power kan ò tí ì sọnù so tí power kan bá ti sọnù ajásípá máa jàrọ rẹ̀ pẹ̀lú 0 so ti wà báyìí. So tàbá dẹ̀ fẹ́ kọ́ ní nested form òun náà ni pé ilé yóò jẹ́ kí ni o àkọ́kọ́ kọ́ coefficient táàmù tó pọ̀ jù mbẹ̀ tí ń ṣe 1 so yóò jẹ́ 1 dot our multiply pẹ̀lú x plus coefficient táàmù tó kàn ilé tó jẹ́ 2 àbí a gbé sínú bracket a tún fi x sí plus coefficient táàmù tó kàn tó ń ṣe 5 a tún gbé wọn sínú bracket a tún fi x sí plus coefficient táàmù tó kàn. So ibẹ̀ yẹn ni a dúró sí ní ọ̀sẹ̀ tó kọjá. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ yìí a máa bẹ̀rẹ̀ pẹ̀lú prógrámù mìíràn eléyìí tó kàn ní inú ìwé tá ń tẹ̀lé òun náà là ń pè ní kíni program 4 so tí ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé graphs. Kò sí tàbí ṣùgbọ́n a ti bá graphs pàdé lọ́pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ wa. So bóyá àwọn iṣẹ́ tá a ṣe ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni o tàbí bóyá àwọn eléyìí tí a mọ̀ bá pàdé lọ́jọ́ iwájú. So graph ó ṣe pàtàkì púpọ̀ kódà a fi mọ́ gbé ìṣirò tàbí èsì ìṣirò jáde láti tún fi lè ṣàlàyé fún àwọn tó ẹgbẹ́ kíni o àwọn tó lè mọ́ gbọ́ yé rárá. So ọ̀jọ̀gbọ́n ní lẹ́yìn ẹ̀kọ́ yìí tí a mọ̀ sí program 4 yìí a gbọ́dọ̀ mọ̀ bá ṣe lè ṣe kíni o bá a ṣe lè mọ̀ kó àwọn ordered pairs tí a mọ̀ sí kíni o ètò oníbejì ètò nọ́mbà lóníbejì tàbí jù bẹ́ẹ̀ lọ so ti wá báyìí so tí a mọ̀ sí ordered pairs. Kí ni a ń pè ní ordered pairs? So tí a bá tẹ̀síwájú máa fi ṣàlàyé ohun tí a ń pè ní kíni o Cartesian product. Bó ní kí la ń pè ní Cartesian product? Kí la dẹ́ ń pè ní kíni o kí la ń pè ní order? So kí la dẹ́ ń pè ní relation? Torí relation yóò ṣe pàtàkì púpọ̀ ó ní àwọn òfin mẹ́ta kan. So inú àwọn òfin mẹ́ta yẹn la ń pè ní kíni o reflexive máa ṣàlàyé wọn. A ní symmetry a dẹ̀ ní kíni o a ní transitive so a dẹ̀ ní equivalent relation máa ṣàlàyé àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí tí a bá ti tẹ̀síwájú. So a tún gbọ́dọ̀ mọ̀ lẹ́yìn ẹ̀kọ́ yìí bá a ṣe lè yá àwọn point lóríṣiríṣi
so nínú kíni o nínú àwọn ètò oníbejì tàbí ètò ilé ètò kíni o tàbí ètò tí ó ju bẹ́ẹ̀ lọ so tàbí ètò tí ó ju bẹ́ẹ̀ lọ so nínú àwọn tí ọ̀jọ̀gbọ́n tó fẹ́ ṣàlàyé nínú àwọn ètò tí a mọ̀ sí program 4 yòó náà ni pé kí ni à ń pè ní asymptotes àmọ̀mọ̀ tí a ń pè ní asymptotes so àdẹ̀mọ̀ mọ àǹfààní rẹ̀ àti bó la ṣe lè mọ̀ wá so àdẹ̀túmọ̀ mọ̀ nípa kí ni o discontinuities ẹ̀rí pé mo ti ṣàlàyé continuous fún wa nínú àwọn ẹ̀kọ́ tó ti kọjá ṣùgbọ́n nínú àwọn ẹ̀kọ́ eléyìí ọ̀jọ̀gbọ́n la máa kọ́ nípa kí ni o continuities so wọ́n tún mọ̀ ṣàlàyé fún wa bá a ṣe lè lo ẹ̀rọ Excel wa láti fi ya àwọn Cartesian graph of equations ẹ má gbàgbé mo lá mọ̀ ṣàlàyé tí a ń pè ní kí ni Cartesian product so Cartesian product náà yóò mọ̀ lead sí tí a ń pè ní kí ni Cartesian graph wa so then bó la ṣe lè ya graph inequalities náà ọ̀jọ̀gbọ́n mọ̀ ṣàlàyé fún wa níparí àdẹ̀mọ̀ ọkọ́ bá a ṣe lè manipulate absolute value wa bó la dẹ̀ ṣe lè ṣe kíni bó la dẹ̀ ṣe lè ya so ní àwọn graph wa so ìjẹ́ tí eléyìí bá yé wa a mọ̀ tẹ̀síwájú ní frame alákọ̀ọ́kọ́ ní frame 1 ọ̀jọ̀gbọ́n fẹ́ bẹ̀rẹ̀ graphs of equation tẹ́ bá gbàgbé ẹ rí pé wọ́n ní a ní àwọn equation oríṣiríṣi so nínú àwọn ẹ̀kọ́ tó kọjá ẹ̀kọ́ ṣàlàyé pé bí márùn-ún wọn a ní conditional equation identity so àti àwọn equation bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀jọ̀gbọ́n ẹni ká pé bá nínú nǹkan báyìí x minus 1 is equal to 1 x minus y is equal to 1 ṣe hàn pé a lè transpose equation yìí tó jẹ́ pé y wa ó mọ wà lẹ́gbẹ̀ẹ́ kan tí x no dẹ̀ sì mọ wà lẹ́gbẹ̀ẹ́ kan ẹgbẹ́ ká pé bá transpose yìí ajá sí pé y mi ó mọ jẹ́ kí ni o x minus 1 ẹ má gbàgbé kí la ní x yóò mọ jẹ́ o x yóò mọ jẹ́ independent variable tí ó mọ sọ in tí variable kejì bá jẹ́ so dependent variable ní variable tó ṣe kí ni o eléyìí tó gbára lé ẹlẹ́ẹ̀kejì adẹ̀ṣàlàyé fún wa pé tó bá fi mú wa láti fi mọ tá bá nírú nǹkan báyìí a just pé tá bá ní independent variable wa a lè fi mọ àwọn value dependent variable wa so ti wà gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìnyí ká pé x mi bá jẹ́ 2 a just pé y mi ó mọ jẹ́ kí ni o 2 minus 1 eléyìí tó jẹ́ 1 mo rò bó ti wá báyìí ẹ rí pé kí ló jẹ́ àmọ̀ pé y jẹ́ 1 so ìgbà tí x jẹ́ 2 bákan náà ìwẹ̀ tí x mi bá jẹ́ 3 a just pé y mi ó mọ jẹ́ 3 minus 1 náà tó ń ṣe kí ni o tó ń ṣe 2 ẹgbẹ́ tó jẹ́ àmọ̀ pé y jẹ́ 2 bẹ́ẹ̀ náà òun náà ní kíni òun náà ní tí a ń pè ní 3 so ọ̀jọ̀gbọ́n á ní ká lọ dìmú wípé kò túmọ̀ sí pé y nìkan la lè mọ transpose ẹ má gbàgbé pé tí wọ́n wá ní ká transpose kankan òun náà ní pé ká fi ṣe kíni o ká fi ṣe subject of the formula ó ní a lè fi kíni a lè fi x náà a lè fi x náà ṣe subject of the formula ṣe ìpínlẹ̀ náà a lè sọ pé x wà is equal to y plus 1 ṣùgbọ́n ní ká lọ dìmú lọ́pọ̀lọpọ̀ gbà àti nínú àwọn èlò tá a mọ́ ń lò y la máa fi ṣe dependent variable wa ajásí pé tá bá ti ní x àbí tó bá ní y àti x jọ so nísìn àtẹ́lẹ̀tẹ́lẹ̀ àti lọ́jọ́ iwájú ìta máa rò sí òun náà ní pé kí ni o òun náà ní pé x wa ni ó mọ jẹ́ independent variable tí y ó mọ jẹ́ dependent variable àyàfi tí wọ́n bá ṣàlàyé síwájú pé bóyá kí ni o kò jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ṣàlàyé síwájú pé ok o y wa òun náà ní independent variable báyọ̀ ajásí pá mọ́ mú y gẹ́gẹ́ bí independent variable tí x náà mọ̀ jẹ́ dependent variable ẹ̀ tí wọ́n bá ṣàlàyé tàbí wọn ò bá sọ fún wa síwájú ajásí pé ká lọ di mọ́wọ́ o tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àti nílò rẹ̀ lọ́jọ́ iwájú a máa mọ̀ pé kí ni o x wa independent variable ni o a máa mọ̀ pé x wa independent variable ni o so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀jọ̀gbọ́n á ní kápẹ́ bá nírò eléyìí ṣe é pé nìsín à ń mọ̀ pé fálù x kan ló ń fún wa ní fálù y mìíràn kódà kí n tó tẹ̀síwájú bẹ́ẹ̀ ó yẹ wọlé nìsín ẹ rí pé nìsín xy wa tá a bá kọ́
tá a bá kọ wọ́n lóníbejì yìí tí mo gbà lóníbejì létò ètò oníbejì ní títò òun náà ni pé kí ni o x y mi sì ẹ́ pé gbà tí x jẹ́ 2 y mi jẹ́ kí ni o y mi jẹ́ 1 àbí ìgbà tí x mi jẹ́ 3 y mi dẹ̀ sì jẹ́ kí ni y mi jẹ́ 2 so a tún lè mọ tó bá kágbé bá tún fi value x mi sí kágbé x mi jẹ́ 0 bí báyìí ẹ́ pé kí ni y mi mọ̀ jẹ́ -1 ìtakọ̀ yìí gbogbo àwọn ta ní lóníbejì yìí 2 1 yìí 3 2 yìí 0 -1 yìí òun là ń pè ní kí ni o òun là ń pè ní pairs oníbejì a ní wọn lóníbejì x àti y akọ wọn lóníbejì ó tún wá jẹ́ létò ètò yẹn náà là ń pè ní kí ni o ordered òun náà ni pé x òun ni ó mọ ṣáájú x ló ní nọ́mbà tó ṣáájú nọ́mbà tó sì kejì òun y ló ní ajásípé kápẹ́ abápẹ́ àwọn nọ́mbà òbejì tálà ọkọ bá jẹ́ táyé tẹ́lẹ̀ kejì bá jẹ́ kẹ́hìndé so eléyìí tó jẹ́ táyé òun ló ní x ni tí kẹ́hìndé òun ní y ni so ti yẹ báwọn so tábà ní ordered pairs báyìí òun là ń pè ní kíni o òun là ń pè ní Cartesian product ẹ di pé ọ̀jọ̀gbọ́n ṣàlàyé sínú ìwé wọn bẹ̀ tí mo fẹ́ ká sí kíni o ká gbọ́ yé òun là ń pè ní kíni Cartesian product kíni à ń pè ní Cartesian product òun náà ní ordered pairs bí a Cartesian product a máa dín lóòtú rẹ̀ pẹ̀lú nǹkan báyìí so ti yé báwọn so ká pé a mi so ká pé jẹ́ a b c d mo rò bóyá wa báyìí so tí b mi tó jẹ́ kíni o tó jẹ́ e f g h so ajá sí pé a b mi yóò mọ jẹ́ kíni o yóò mọ jẹ́ ordered pairs of ó ká mú nọ́mbà lóníbejì tó jẹ́ pé a òun ni ó máa jẹ́ táyé àti nọ́mbà alákọ̀ọ́kọ́ so tí b tí ó máa jẹ́ nọ́mbà ẹlẹ́ẹ̀kejì so tí yẹ bá òun náà ni ordered pairs of element a b eléyìí tó jẹ́ pé kí ni o a òun ló wà ní kí ni òun ló jẹ́ táyé nọ́mbà alákọ̀ọ́kọ́ so tí b náà dẹ̀ sì jẹ́ kí ni o tí b kékeré yìí tó wà ní kí ni o tó wà nínú nọ́mbà ẹlẹ́ẹ̀kejì mo rò bá gbọ́ yé ní tí mo ń ṣàlàyé ní kó lè yé wa ká pé a mi tó bá jẹ́ 1 2 so tí yẹn bá wọn tí b mi tó bá jẹ́ ab àjẹsí pé Cartesian product mi òun náà ni ó máa jẹ́ kí ni o ètò nọ́mbà oníbejì tó jẹ́ pé element tó wà nù a òun ni ó mọ̀ jẹ́ ni ó mọ̀ wà lálákọ̀ọ́kọ́ ni ó mọ̀ jẹ́ bíi táyé element tó wà nù b òun ni ó mọ̀ jẹ́ kí ni o òun ni ó mọ̀ jẹ́ nọ́mbà ẹlẹ́ẹ̀kejì mo rò bó ti wá báyìí so ọ̀yà àjẹsí pé Cartesian product eléyìí yóò mọ̀ jẹ́ kí ni o ọ̀yà ẹ mọ́ gbàgbé pọ́ńbejì ni wọ́n yóò mọ̀ jẹ́ 1a àti lo 1 yìí àti lo pẹ̀lú ẹ̀ tún lo 1 pẹ̀lú b náà 1b ṣe pé kò ku nọ́mbà mi lẹ́mọ̀ tí b lè ṣe kí ni o tí b lè so pọ̀ mọ́ ọ̀yà á tún wá mú èyí tó sì kejì element tó sì kejì tí ń ṣe 2 yóò jẹ́ 2a 2b sẹ́rí tá a ṣe òun náà ní kí ni o Cartesian product a àti b ẹ gbé kí la kíyèsí àwọn nọ́mbà tó síwájú nínú òǹbejì wọn nọ́mbà tó síwájú tó jẹ́ táyé àti bó ló ti wà ó wá látara a èyí tó sì kejì ó wá láti kí ni ó wá látara b tábà nírò ilé báyìí òun là ń pè ní kí ni o Cartesian product ó ti yá báyìí so tí wọ́n bá ti sọ pé Cartesian product ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan wọn mọ̀ ọ́ lọ bí báyìí àwọn à ń pè nǹkan kan ní relation ó dáa ká mọ̀ sẹ́rí relation yìí òun ní kí ni òun wá ní subset Cartesian product tó jẹ́ pé ó tẹ̀ láwọn òfin kan subset Cartesian product tó tẹ̀ láwọn òfin kan ẹ má gbàgbé kí là ń pè ní subset ni pé kí ni o ká pé ń bá ní set méjì so ti a máa sọ pé a jẹ́ subset of b tó bá jẹ́ pé gbogbo ohun tó wà nínú a díẹ̀ tàbí gbogbo ohun tó wà nínú a mọ̀ nínú b tó wáyé pé díẹ̀ àbí gbogbo ohun tó wà nínú a mọ̀ nínú b ajá sí pé ọmọ jẹ́ kí ni o a ọmọ jẹ́ subset of b tí b ọmọ jẹ́ power set mo bá gbálà yẹ báyà so ajá sí pé tá a bá ní relation so relation wa ní pé kí ni o díẹ̀ tàbí gbogbo tó wà nínú Cartesian product of a and b ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ kápẹ́ nísìn a mi tó bá jẹ́ 1 2 so tí b mi tó dẹ̀ sì jẹ́ kí ni o tó jẹ́ 3 ọ̀yà kí ni Cartesian product tí wọ́n jẹ́ báyìí ẹ dákun mo fẹ́ ká sọ papọ̀ bóyá wà tá wà ní orí ìkànnì yìí àbí ti Facebook kí ni Cartesian product tí wọ́n jẹ́ Cartesian product of a àti b àti mọ ti a
jẹ́ bí báyìí a wá jẹ́ 1 2 b dash jẹ́ 3 kí ni Cartesian product wọ́n á jẹ́ olóyè Ayọ̀mídé sọ wà pẹ̀lú wa. So ẹ rí pé Cartesian product yìí òun náà ní pé kí ni o a kọ́kọ́ mú ẹ bá gbàgbé wọn ní ordered pairs tí tó nọ́mbà lóníbejì tó yẹ pé nọ́mbà tó ṣáájú element tó set tó ṣáájú òun ni ó máa wà lákọ̀ọ́kọ́ set tó sì kejì òun ni ó máa wà ní ẹlẹ́ẹ̀kejì. So ajá sí pé ní ọmọ jẹ́ 1 3 ẹgbà kọ́kọ́ mú element aláwọ̀kọ́ ń bó láti mú amú látara a. Ok ẹ má bínú báyìí ńkọ́ ó dàbí mo ti gbọ́ tí mọ́mí lè mute ara wọn tí wọn báyá network látọ̀dọ̀ rẹ ni. So ẹ rí pé kí ni wọ́n àyè àti bó ló ti wá àtàrà sẹ́ta lákọ̀ọ́kọ́ so ti yé mi báwọn so ọ̀yà yóò tún jẹ́ kí ni o 2 3 mùrùbá gbọ́ yé báyẹn ó dá tẹ́lẹ̀ ẹ̀ bá yé wa kí ni Cartesian product a àti b ọmọ jẹ b àti a ọmọ jẹ kí ni Cartesian product b àti a ọmọ jẹ ọ̀yà pẹ̀lú àlàyé yẹn ta ni ó sọ tó wọ́n mọ̀ jẹ kí ni Cartesian product b àti a ọmọ jẹ àmù ẹni pé ajá sí pé nọ́mbà tí ó mọ ṣáájú element tí ó mọ ṣáájú àtàrà bó ní ó ti mọ wá àtàrà b so ti yọ bá wọn ajá sí pé yóò mọ jẹ 3,1 ẹgẹ́jẹ̀ báyìí so then 3,2 ọ̀yà ṣé Cartesian product a àti b ṣé Cartesian product ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ansìn ṣé Cartesian product so wà commutative sáà sọ pé Cartesian product so wà commutative ẹgbẹ́ Cartesian product ń sìn operator kan lòun náà tó fún alélẹ̀ yàbí so wà commutative a rí pé kò wà commutative torí tí a àti b ó jẹ́ so ti yé báyìí so in tí a àti b ó jẹ́ kò papọ̀ mọ́ in tí Cartesian product b àti a ó jẹ́ that's strange mi mọ̀ tó ń fa o mi lo settings kankan àti pé kódà mo fi yín ṣe co-host ó yẹ ká lè unmute fúnra wa. Báyìí ńkọ́ Ayọ̀mídé báyìí ńkọ́ ọ̀dà mo ti unmute gbogbo wa ó yẹ ká lè mọ̀ sọ̀rọ̀ báyẹn ọ̀yà ẹ rí pé kí ni o Cartesian product kò wà commutative torí Cartesian product a àti b kò ní mọ papọ̀ mọ́ Cartesian product b àti a so ti yà báyìí torí ẹ̀ la fi ń pè ní ordered pairs òun ni pé kí ni o ètò ní títò òun bèjì òun títò ni àjásí pé a ti mọ́pa in tí ó mọ̀ jẹ́ táyé tí ó mọ̀ jẹ́ nọ́mbà aláwọ̀kọ́ adẹ̀ṣì ti mọ́pa in tí ó mọ̀ jẹ́ nọ́mbà ẹlẹ́ẹ̀kejì so ìjẹ́ tí eléyìí bá yé wa ọ̀yà láti bí báyìí nísìnyí báyìí àwa lè ní relation kan relation wọn máa jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ subset Cartesian product tó jẹ́ kó satisfy condition kan so ti yé mi báwọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní tí relation mi kápẹ́ àdínlótì ẹ̀ báyìí kápẹ́ relation mi tí bá yọ pé is greater than so ti yé òun ni pé kí ni o ó jù lọ alákọ̀ọ́kọ́ ju ẹlẹ́ẹ̀kejì lọ so pé alákọ̀ọ́kọ́ ju ẹlẹ́ẹ̀kejì lọ so ajá sí pé fún a cross b báyìí Cartesian product a àti b ń sìn ṣé a ní àwọn ó ń bèjì tó yẹ kó ṣe kí ni o tó jẹ́ kó tẹ̀lé òfin yìí kí lófin yẹn alákọ̀ọ́kọ́ ju ẹlẹ́ẹ̀kejì lọ so ti yé bá wọn pé òfin pé alákọ̀ọ́kọ́ ju ẹlẹ́ẹ̀kejì lọ ó mi mọ̀ báyà gbọ́ ní tí mò ń ṣàlàyé pé òfin alákọ̀ọ́kọ́ ju ẹlẹ́ẹ̀kejì lọ ẹ rí pé tẹ bá wọlé yìí nìsín
relation ni ẹ rí pé àsopọ̀ yín tó so 1 àti 3 yìí papọ̀ nísìn ajá sí pé tí n bá ní àjọṣe yẹn ni pé alákọ̀ọ́kọ́ ju ẹlẹ́ẹ̀kejì lọ ṣe pé kò ṣiṣẹ́ fẹ́lẹ̀ torí 1 ò ju 3 lọ 2 ò dẹ̀ ju 3 lọ ajá sí pé relation yóò mọ fún wa ní kíni o yóò mọ fún wa ní empty set ọ̀dà kápẹ́ bá fẹ́ lo relation náà fún Cartesian product b àti a ńkọ́ ọ̀yà alákọ̀ọ́kọ́ ju ẹlẹ́ẹ̀kejì lọ that is b greater than so b greater than a ẹ rí pé tẹ́ bá wọnú Cartesian product wa èwo nínú àwọn méjì wọn ló jẹ́ pé kíni o alákọ̀ọ́kọ́ ju ẹlẹ́ẹ̀kejì lọ ẹ rí pé méjèèjì náà ni yóò máa jẹ́ kíni o 3,1 3,2 so ti yẹ báwọn ẹ rí pé tẹ́ bá kúrò dáadáa empty set náà ṣe é pé subset kíni ṣe é bá lè sọ pé a row b yẹn tá gbà lérò pẹ̀lú a row b òun náà ni pé a relation b that is a relate with b a ṣàjọṣe pẹ̀lú b kí ló wá dẹ̀ lájọṣe wọn is greater than alákọ̀ọ́kọ́ ó ju ẹlẹ́ẹ̀kejì lọ ẹ rí pé kò sí àló fún wa ní empty set ẹ̀dẹ̀mọ́dẹ́ ìgbàgbé pé empty set gan náà gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé yóò mọ̀ jẹ́ subset number so ti wá báyìí so eléyìí ní kíni eléyìí ní relation màá tún ṣàlàyé tí tá a fi gbọ́ yé dáadáa kápẹ́ ní ìsìn ẹ rí pé mọ́mì kápẹ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá a wà ní gúrùpù báyìí èmi Lukgaf Ayọ̀mídé ká sọ pé mọ́mì yà ọmọ mi kan náà wà pẹ̀lú mi báyìí ká sọ pé Hafsọ mi mọ ẹnìkan nítorí kò gbórúkọ wa ìbá lò so ẹ rí pé ẹ́límẹ́ǹtì kan lélẹ́yìí mo rò bó ti wá báyìí so tí relation mi bá jẹ́ pé kí ni o tí relation mi bá jẹ́ is brother of okay ká pé a mi lélẹ́yìí so ká pé b mi náà bá kan náà mo tún ní kí ni o Lukgaf Ayọ̀mídé mọ́mì Hafsọ so ti yá báyìí so ká pé relation mi bí báyìí òun náà ni pé kí ni o is brother of ẹ má gbàgbé pé brother of òun náà ni kí ni o òun náà ni ìtànpè ní ẹ̀gbọ́n ó lè jẹ́ bóyá lọ́kùnrin àbí lóbìnrin sorry ó lè jẹ́ ẹ̀gbọ́n ẹni tó dàgbà jù younger brother àbí ẹ̀gbọ́n àgbàlagbà tàbá burú àbí ọ̀yà ẹ rí pé tí n bá fẹ́ mọ tí relation yóò jẹ́ ẹ rí pé kápá fẹ́ ṣe Cartesian product yẹ ṣé mo lè sọ pé Lukgaf is a brother of Lukgaf ṣe é pé lè jẹ́ bọ̀ dára mi ṣe ti gẹ́tì ẹ̀ báyìí ṣe é pé lè jẹ́ bọ̀ dára mi ẹ jẹ́ kí n pa ọyọ wẹ́ ẹ jẹ́ ká lò báyìí náà mi ìfẹ́ kó já àpẹẹrẹ tí ó pọ̀ nù ọ̀yà àjásígbé nínú tó kó sínú a lè sọ pé lè yí wà ń bẹ̀ ọ̀yà Lukgaf is brother of Ayọ̀mídé yes mo lè jẹ́ bọ̀dá rẹ̀ mo lè jù lọ mo dẹ̀ sì lè jábúrò rẹ̀ àbí ọ̀yà mo tún lè sọ pé Lukgaf is brother of mọ́mí ẹ ti géètì ẹ báyìí òun náà wà ń bẹ̀ bóyá ká fi torí àkókò kí n lo hẹ́mú fún ìyẹn ọ̀yà ṣé mo lè sọ pé Lukgaf is brother of Hafsọ rárá o torí mo sọ pé mọ̀ mí ni so ti yé mi máa ajá sí pé kò bá relation yìí mu kò bá jọṣe yìí mu ọ̀yà tàbá bọ́ sí Ayọ̀mídé mo lè sọ pé Ayọ̀mídé is a brother of Lukgaf ó lè já bro mi náà ó dẹ̀ sì lè jẹ́ gbọ́n mi ó bá ṣiṣẹ́ Ayọ̀mídé ò lè mọ jẹ́ brother Ayọ̀mídé ò dẹ̀ sì lè mọ jẹ́ ẹ̀wẹ́ ká pé àmọ́ àjọṣe tó wà láàrin Ayọ̀mídé àti mọ́mì ṣẹ̀gbọ́n náà lè ṣiṣẹ́ Ayọ̀mídé àti mọ́mì so ti yẹ báwọn then Ayọ̀mídé Hafsọ well sàlẹ̀ sọ bẹ́ẹ̀ kápá àmọ́ àjọṣe tó wà láàrin wọn ṣẹ̀tìgẹ́sẹ̀ báyẹn ká pé ẹ̀gbọ́n rẹ̀ ló jẹ́ ẹ̀tìgẹ́sẹ̀ báyẹn ká pé mo ní AAF mo rò bó ti yé wa báyẹn ọ̀yà tàbá tún mú eléyìí tó kù náà mọ́mí náà lè sàlẹ̀ sọ pé mọ́mí is a brother of Lukgaf ṣe pé mọ́mí obìnrin ni wọ́n ajásí pé relation yẹn kò ṣiṣẹ́ àjọṣe yẹn ò ṣiṣẹ́ a lè sọ pé mọ́mí is brother of Ayọ̀mídé náà a lè sọ pé mọ́mí is brother of mọ́mí but ká pé mọ́mí tá a bá máa jọṣe tó wà láàrin mọ́mí àti Hafsọ gẹ́gẹ́ bí ìyá sọ́mọ so ti yẹ báwọn ajásí pé
kódà ká mọ̀ gan náà a lè sọ pé brother ni wọ́n jẹ́ torobìnrin ni wọ́n ẹ dákúnso ti yé wa báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Hafsa òun náà ni mo ṣiṣẹ́ fún gbogbo wọn ajá sí pé àwọn relation ẹ rí i pé nínú gbogbo Cartesian product A àti B báyìí eléyìí tó ṣiṣẹ́ tó jájọ ṣe tó jẹ́ relation wọn bí báyìí òun là ń pè ní kíni o òun là ń pè ní àwọn eléyìí ẹ rí i pé subset Cartesian product ni ẹ dákun sí agbó àlàyé yeye nínú àlàyé tí ó jẹ́ òye wa dáadáa òun náà ni pé kíni equality relation kan ní equality náà ṣe pé relation kan ní equality náà kápẹ́ bá ní a mi tó bá jẹ́ 1 2 3 mo rò bó ti yé mi báyìí tí b mi wá jẹ́ kíni o a pé 2 3 ṣe pé Cartesian product mi lélẹ̀ yàbí kí ni Cartesian product mi mọ̀ jẹ́ pẹ̀lú àyè tí mo ṣe ètò yóò jẹ́ kíni o 1 2 1 3 2 2 2 3 ọ̀yà 3 2 3 3 mo rò bó ti yé wa báyìí so 2 2 2 3 3 2 3 3 ẹ rí pé kí ni Cartesian product lélẹ́yìí tí bá ní relation mi pé kí ni o is equal to òun ni pé ó ṣe déédé ọ̀yà ó ṣe déédé ara wọn èwo ló ṣe déédé nọ́mbà wo ló ṣe déédé ara wọn ní bíbáyìí ajá sí pé relation mi bíbáyìí kí ni ó mọ̀ fún mi o 2 2 3 3 ẹ dákúso ti yaba ẹ rí pé tẹ bá ń wo dáadáa relation ó ń jẹ́ kí ni o ó ń jẹ́ subset Cartesian product ṣe gbé gbogbo Cartesian product tí ń tó fún wa lélẹ́yìí element mi ò la níbẹ̀ pairs mi ò la níbẹ̀ 1 2 3 4 5 6 ṣùgbọ́n ní gbẹ̀yìn ìgbà tá padà ló kí ni o tá padà ló relation àjọṣe tó wá jẹ́ is equal to mélòó níbẹ̀ la ní tó jẹ́ kí ni o tó wà nínú tó jẹ́ ordered pairs yẹn ẹ gbé mélòó ni méjì péré ni ìtí à ń pè ní kíni ìtí à ń pè ní relations ni so ajá sí pé tá a bá ti ń ronú nípa Cartesian product a gbọ́dọ̀ jẹ́ kí ìrònú wa náà mọ̀ lọ sí kíni o kó mọ̀ lọ síbi relations a gbọ́dọ̀ jẹ́ kí ìrònú wa mọ̀ lọ sí relation relation wa ní àwọn òfin kọ̀ọ̀kan tí a gbọ́dọ̀ dì mú àti à ń pè ní properties of relation so ti yọ abáyé so nínú àwọn properties àwọn òfin inú rẹ̀ táwọn tó ní property òun náà ní pé kíni o a máa ní kíni reflexive ó ní kíni o ó ní reflexive a máa sọ pé relation kan wà reflexive tó bá jẹ́ pé kíni o ká pé a àti b ni mò ń lò so ká pé a mi ó bá relate pẹ̀lú a tó ti yé báwọn tí a tó bá relate pẹ̀lú a máa sọ pé kíni o a máa sọ pé ó wà reflexive tàbí ká gbé nísìn a wa mo ní nísìn tó wá jẹ́ pé Cartesian product ara rẹ̀ ṣe ń pa lè wá Cartesian product ti ara nǹkan náà ká gbé bá ní 1 2 nísìn báyìí mo lè find the Cartesian product ti a àti a ṣe ń pé Cartesian product ti a àti a nísìn yóò mọ̀ jẹ́ kíni o 1 1 1 2 2 1 2 2 so ti yá báwọn so relation tó bá wà reflexive òun náà ni pé tí n bá ní kíni o a relate with a tí nǹkan kan bá element kan tó bá relate pẹ̀lú ara rẹ̀ gẹ́gẹ́ bí is brother of so tí n bá wọn èmi jẹ́ brother Ayọ̀mídé relation báwọn nísìn a máa sọ pé wà èmi jẹ́ kíni o mọ́bìnrin kò ní wà reflexive ká pé nísìn 3 is equal to 3 ẹ ti gẹ́gẹ́ báwọn relation equals to yìí is reflexive torí 3 jẹ́ kíni o 3 jẹ́ 3 so ti yá báwọn so 1,1 bí báyìí reflexive property ni ó satisfy reflexive property so 2,2 bí báyìí òun náà satisfy reflexive property so ti yá báyìí ọ̀yà ṣé 1,2 so satisfy reflexive property ṣé 1,2 so wà reflexive ọ̀yà ṣé 1,2 wà reflexive so ẹ rí i pé 1,2 ni mo wà reflexive torí pé kí ni o torí 1 ò relate pẹ̀lú 1 tẹ bá wà pẹ̀rẹ̀ tí mo ṣe ń bí báyìí 2 relate pọ̀ mọ́ 2 2 is equal to 2 àyàtí pé tá a bá ń sọ equality ti relation mi tó bá jẹ́ pé equality ń bẹ wọn àyàtí tá a máa pè ní reflexive relation torí nǹkan kan mọ̀ reflect 1 yóò mọ̀ equal sí 1 2 ó mọ̀ equal sí 2 3 ó mọ̀ equal sí 3 4 ó mọ̀ equal sí 4 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọ́n lámọ̀ pé ní reflexive property so ẹlẹ́ẹ̀kejì àwọn là ń pè ní kíni o
symmetry property akí àwọn dókítà wa mi ìsàkíyèsí tẹ́lẹ̀ mọ́ bínú Dr. Aṣílẹ́bẹ̀ yeah so ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ wa mà so reflexive property òun náà ní kíni o symmetry property òun náà ní pé tí A tó bá relate pẹ̀lú B implies B relate pẹ̀lú A tí A bá ṣàjọṣe pẹ̀lú B tó wà ń túmọ̀ sí pé B náà ṣàjọṣe pẹ̀lú A ẹ wà pẹ̀rẹ̀ tí mo mú wálẹ̀ kan kápẹ́ relation mi jẹ́ kíni o is brother of ṣe àyàn pé mo lè mọ́ sọ pé kíni o Lukgaf is brother of Ayọ̀mídé èmi jẹ́ bọ̀dá ẹ mọ̀ pé brother gan ní Yorùbá láti wò pé tí wọ́n bá ní bọ̀dá rẹ ni ṣe àyàn pé Yorùbá ti gbà pé kíni o àti gbà pé tó jù yẹn lọ ni but ní English ẹ̀ pé brother lè jẹ́ sí ó lè túmọ̀ sí bọ̀dá ó dẹ̀ sì lè túmọ̀ sí àbúrò so tí bá ní is brother of ajá sí pé Ayọ̀mídé is brother of Lukgaf àbí so èmi náà dẹ̀ lè sọ pé kí ni o Lukgaf is what is brother of Ayọ̀mídé so tí a bá ẹ pé tẹ bá wo element aláàkọ́ yìí Ayọ̀mídé kágbá mú níbi kan ṣe pé A ó ṣàjọṣe pẹ̀lú B òun náà ló sì túmọ̀ sí pé kí B ṣàjọṣe pẹ̀lú kí ni o kí B ṣàjọṣe pẹ̀lú A ẹ dákun sóyè wa báwọn sátìmọ̀ yàtọ̀ tó wà láàrin reflexive property báyìí àti kí ni o àti symmetry property tá bá ní reflexive a máa sọ pé nǹkan wà reflexive tó bá jẹ́ kí element alákọ̀ọ́kọ́ ṣàjọṣe pẹ̀lú element ẹlẹ́ẹ̀kejì so ti ẹ bá táwọn méjèèjì dẹ̀ sì jọ jẹ́ nǹkan kan náà so bẹ̀tà bá sọ pé symmetry tó bá jẹ́ pé element alákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ ń tún reflexive yẹn sọ pé tó bá jẹ́ pé element kan ó ṣàjọṣe pẹ̀lú ra rẹ̀ ní tó bá mu dáadáa nìyẹn so bẹ̀ symmetry property ni pé tó bá jẹ́ pé element alákọ̀ọ́kọ́ tó bá ṣàjọṣe pẹ̀lú element ẹlẹ́ẹ̀kejì tó dẹ̀ sì jẹ́ pé bákan náà pé element ẹlẹ́ẹ̀kejì náà ṣàjọṣe pẹ̀lú element alákọ̀ọ́kọ́ a mọ̀ pé ní kí ni o symmetry property ọ̀yà ẹ wá jẹ́ ń bèèrè lọ́wọ́ wa so ẹ mọ̀ pé mọ́mì nísìn obìnrin làwọn ṣé mo lè sọ pé Lukgaf is brother of mọ́mì so wá symmetry kápẹ́ relation kan nìyẹn so wá symmetry ẹ dákun jẹ́ ká sọ̀rọ̀ Ayọ̀mídé ṣé ó ti lè sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ ká jọ ọmọ sọ papọ̀ kí ó bá lè yé ó ṣeun ìpè Lukgaf is brother of mọ́mì ṣé ó wá symmetry kí ló dé mọ́mí ò lè jẹ́ brọ́dà Lukgaf. ẹ ṣeun ẹ pé mọ́mí ò lè jẹ́ brọ́dà èmi lè jẹ́ brọ́dà wọn mo lè jẹ́ àbúrò wọn so tí ẹ bá bẹ́ẹ̀ àwọn ò lè jẹ́ àbúrò tàbẹ́gbọ́n mi lọ́kùnrin ẹ má gbàgbé pé brọ́dà ni tó túmọ̀ sí ní èbó òun náà ni pé kí ni ẹni tó bá jù yàn lọ tàbí ẹni tó bá jábúrò fún yàn lọ́kùnrin ẹ dákun sóyè wa báyẹn so symmetry ta ni wàá fún mi lápẹẹrẹ tó tún wà symmetry bóyá tó tún wà symmetry ní tó tún wà symmetry relation ló wà symmetry tá bá ronú rẹ̀ ní set ńkọ́ tá bá ronú rẹ̀ ní set kápẹ́ relation mi tó bá jẹ́ is an intersection tí relation bá jẹ́ is an intersection ṣé yóò wà symmetry ṣé mo lè sọ pé A intersection B ṣé yóò mọ implies B intersection A ẹ rí pé kò rújú reflexive ni pé tí nǹkan bá ń ṣàjọṣe pẹ̀lú ra rẹ̀ symmetry ni pé tí element alákọ̀ọ́kọ́ bá ṣàjọṣe pẹ̀lú element ẹlẹ́ẹ̀kejì so tí yé bá wọn tí element kejì náà bá ṣe kí ni o tó bá ṣàjọṣe pẹ̀lú element alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ká pé a bá ń ronú relation yẹn kápá bá ronú relation gẹ́gẹ́ bí àgbẹ̀ tí bá ronú relation yìí tó túmọ̀ sí pé kí ni o alákọ̀ọ́kọ́ pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì
then ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú aláwọ̀kọ́ so ti ajásí pé ta bá ń ronú intersection nínú àwọn operator tá a lè rò fún òun ní commutative ẹ máa ń ronú rẹ̀ ní relation so ti ṣe pé relation ní kíni Cartesian product ni ṣètẹ́bà dẹ̀ ní intersection of two sets òun náà ní pé kíni o àkójọ méjèèjì ni òun ṣe ordered pairs ajásí pé ẹ lè mọ ronú intersection gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ordered pairs so ti yọ abáyẹn ọ̀yà nínú àwọn property tí mo tún fẹ́ ká dìmú nínú relations òun náà là ń pè ní kíni o transitive property kí n transitive property sọ òun náà ni pé ká pé a mi tó bá relate pẹ̀lú b tí b mi tó bá relate pẹ̀lú c òun túmọ̀ sí pé kí ni o a ní ọmọ relate pẹ̀lú c káyipẹ́ bá ní element mẹ́ta tí element aláwọ̀kọ́ tó bá ṣàjọṣe pẹ̀lú element ẹlẹ́ẹ̀kejì tí ẹlẹ́ẹ̀kejì bá ṣàjọṣe pẹ̀lú element ẹlẹ́ẹ̀kẹta ìtumọ̀ rẹ̀ tó wà ń túmọ̀ sí pé element aláwọ̀kọ́ ṣàjọṣe pẹ̀lú element ẹlẹ́ẹ̀kẹta ajá sí pé kí ni o transitive property so a lè pè ní transitive property gẹ́gẹ́ bí àpẹẹrẹ náà kápá tún wà ní kápá bá ní nísìnyí báyìí a ní Lukgaf Ayọ̀mídé sotie ẹja mú orúkọ ẹnìkan sí kápẹ́ Easter àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí kápẹ́ nu family ni wa sotie báwọn ìjẹ́sà lè sọ pé kíní no ẹ jẹ́ kí n mórúkọ ọkùnrin kó jẹ́ lẹ́ẹ̀kẹta mo fẹ́ fi ṣàlàyé sotie dóò mo lè lo orúkọ obìnrin náà because nísìnyí kápẹ́ bá ní Lukgaf no ẹ jẹ́ kí n yá lo Easter náà ṣe pé Lukgaf ń sìn tí bá jẹ́ brother Ayọ̀mídé ẹ má gbàgbé relation wa brother of sotie tí Ayọ̀mídé bá dẹ̀ sì jẹ́ brother Esther ṣe pé mo lè sọ pé kí ni o èmi náà jẹ́ brother Esther ooo sotie mi báwọn so tí irú nǹkan báyìí bá ti wà satisfied à ń pè ní transitive property ó satisfied transitive property gbé nísìn Lukgaf bọ̀dá Ayọ̀mídé ló jẹ́ Ayọ̀mídé náà jẹ́ bọ̀dá Esther ṣe ìgbó túmọ̀ sí pé kí ni o èmi jẹ́ bọ̀dá Esther tí irú nǹkan báwọn bá ti ṣẹlẹ̀ pé tí a mi tó bá relate pẹ̀lú b tí b mi tó bá relate pẹ̀lú c tó wà ń túmọ̀ sí pé kí ni a relate pẹ̀lú c a ní transitive property so ẹlẹ́kẹrin bẹ́ẹ̀ òun náà ni àwọn àgbẹ̀ ní kí ni equivalent relation kí ni equivalent relation òun náà relation tó yẹ kó ṣe kí ni o satisfy property mẹ́tẹ̀ẹ̀ta yẹn gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìn ṣe ẹgbẹ́ a ní equality reflexive property ló satisfy so ti yé mi báwọn is a brother of ṣe ẹ pé kò wọ́n satisfy kí ni o reflexive property so but àwọn relation mi wà tó yẹ pé kí ni o yóò wá satisfy reflexive yóò satisfy symmetry yóò dẹ̀ satisfy transitive gẹ́gẹ́ bí equality so ti yé báwọn gẹ́gẹ́ bí equality yà gẹ́gẹ́ bí equality nsìn ẹ lè gbé ní equivalent relation kí ló dé ẹ pé mo lè sọ pé kí ni o 2 is equal to 2 tí 2 yìí bá equal sí 2 irú property wo nìyẹn property wo ló satisfy yẹn.
ó ń wà transitive so tí ẹni pé tó bá satisfy nǹkan mẹ́rẹ̀ẹ̀rin báyìí a máa pè ní kíni o equivalent relation. So torí àkókò ti lọ ẹ jẹ́ ká tẹ̀síwájú ń tà lọ ìgbà tá ti gbọ́ ìtumọ̀ Cartesian product yé báyìí tá dẹ̀ ti mọ ní tí a ń pè ní ordered ajá sí pé tí Cartesian analysis ó mọ jẹ́ gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé ní pre 5 òun náà ni pé ká pé ń bá lọ plot àwọn tó jẹ́ Cartesian product mi sínú graph mi so tí ẹ máa a máa pè ní four minus one eléyìí tó jẹ́ 3 ṣàpẹ́ náà àwọn ordered pair wá sí mi báyìí ordered pairs ta ní òun náà ní pé kí ni o 3, 2 àwọn nọ́mbà òǹbejì yẹn ní tó ń tẹ̀lé 4, 3 so tí n bá plot eléyìí sí ní tí a ń pè ní Cartesian plane ẹ má gbàgbé pé Cartesian plane ni pé tí n bá ní vertical axis eléyìí tí ń ṣe y axis mi tí mo dẹ̀ ṣe ní kí ni o tí mo dẹ̀ ní horizontal axis eléyìí là ń pè ní vertical axis line tó wá láti north wá sí kíni o so láti north sí south ó là ń pè ní kíni vertical axis èyí tó wá láti west sí east ó là ń pè ní horizontal axis eléyìí ó máa jẹ́ y axis eléyìí ó máa jẹ́ x axis ká pé unit mi sísun rẹ̀ tó bá jẹ́ lọ́yọ̀ kọ̀ọ̀kan sẹ̀ntímítà kọ̀ọ̀kan ká pé 1 2 3 4 1 2 3 4 so ti yá báyìí ọ̀yà ẹ rí i pé nínú ordered pair aláwọ̀kọ́ òní 3,2 ẹ má gbàgbé pé mo ní ordered interview pé ní ordered náà ni pé kí ni in tí ó mọ̀ jẹ́ táyé rẹ̀ òun náà ni x in tó ṣáájú bí báyìí ajá sí pé x ló ní 3 yìí y ló ní 2 yìí x ló ní 4 yìí y ló dẹ̀ sì ní 3 ọ̀yà so 3,2 ìgbà tí x bá jẹ́ 3 òun lélẹ́yìí. kóra wọn ibi tó ti kóra wọn la ń pè ní kíni o so coordinate à ń pè ní 3,2 so la ń pè ní kíni o 3,2 gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀kejì ìgbà tí s mi bá jẹ́ 4 tí y mi dẹ̀ sì jẹ́ kíni o tí y mi jẹ́ 3 ẹ̀rí pé wọ́n kóra wọn bí báyìí náà so 4,3 eléyìí la ń pè ní kíni ìtakọ̀ yìí náà gẹ́gẹ́ bá ṣe sọ àti mọ̀ wọn náà à ń pè ní coordinate eléyìí a lè mọ̀ pé ní x coordinate so tí bá nínú àwọn òwe mìíràn wọ́n máa ń pè ní ordinate so àwọn mìíràn ṣe máa ń pè ní abscissa so tí y mi ọmọ eléyìí y yóò máa jẹ́ kí ni o y coordinate àpapọ̀ àwọn méjèèjì yẹn wọ́n là ń pè ní coordinate pairs yẹn wọ́n là ń pè ní coordinate ibi ìtajà wọn sí mi báyìí wọ́n là ń pè ní kí ni o Cartesian axis wọ́n là ń pè ní Cartesian axis so ọ̀jọ̀gbọ́n á fẹ́ ṣàlàyé fún wa tẹ́ bá bọ́ wo frame tó kàn bó o la ṣe á lè mọ ìyá wọn drawing a graph ẹ gbé nísìn pẹ̀lú coordinate méjì tán fún wa ẹ rí pa gbọ́n sínú Cartesian plane bóde tó wáyé pọ́n fún wa ní equation kan tí wọ́n dẹ̀ ní ká ṣe pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn nọ́mbà so ọ̀jọ̀gbọ́n ní fún equation kan ní independent variable kan a lè mọ ya àwọn coordinate oríṣiríṣi tí a mọ̀ sí ordered pairs yẹn síbẹ̀ so tiye wọ́n ní tá bá ya ọ̀kọ̀ọ̀kan àwọn coordinate yìí síbi Cartesian product wa a máa rí tí a ń pè ní kíni o isolated point ẹjẹ́ àtúgbò